Ẹ káàsán gbogbo ilé, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire season wà ló ń kí gbogbo wa látòrí Odùduwà TV rédíò mi báyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá máa pín ètò yìí bá ṣe ń wọlé, bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá máa pín. Ó ṣe pàtàkì gan ni. Ó ní àwọn nǹkan tí mo fẹ́ fàyọ nínú àwòrán tẹ̀ ń wò lórí ètò tòní. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá subscribe sórí Odùduwà TV rédíò 2 lórí YouTube wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ inú wa dùn gan ni. Tẹ bá lè bá wa ṣe wá ní oore kékeré yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ó ṣe pàtàkì. Ń tẹ́ ń wò lórí fọ́nrán yìí. Òun náà ni olóògbé Mohbad. Súnré o Mohbad. Òun ni olóògbé Mohbad. Súnré. Ìmọ́lẹ̀. Àwòrán ẹ̀ mo fẹ́ kí a rántí ẹ̀ bí a ṣe máa rántí ẹ̀ bó ṣe ń kọrin. Tí ó ṣe àwọn orin àìmọye tó ṣe jáde. Àmọ́ nǹkan kan ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń wò yìí. Ṣé rí àwòrán tó wà lókè yìí, ibi tí wọ́n ti gbé lọ wú jáde nígbà tí àwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn tó yẹ kán ṣe. Iṣẹ́ tó yẹ kí àwọn ọlọ́pàá ti ṣe láti bẹ̀rẹ̀ ni pé kò yẹ kí wọ́n sin olóògbé Mohbad láì jẹ́ pé àwọn ìjọba wádìí ìdí ikú tó pa á. Torí ó ti kọ ìwé sí wọn ní ọjọ́ mẹ́tàdínlógún ọjọ́ oṣù kẹfà pé ẹ jọ̀ọ́ o, àwọn kan fẹ́ gba ẹ̀mí mi o, ẹ jọ̀ọ́ o, ẹ wá bá mi ẹ dáàbò bò mí o. Àmọ́ wọn dá lóhùn. Gbàrà tó ṣe kú ó yẹ kí àwọn ọlọ́pàá kan sọ pé irọ́ ẹ gbọdọ̀ sin o, a fẹ́ mọ ikú tó pa ọmọ yìí. Wọn ò ṣe. Nígbà tí wọ́n á lọ sin wọ́n á lọ gbé òkú ẹ̀ jáde. Ṣé rí bọ́n ṣe gbé òkú ẹ̀ jáde, mo rí àwòrán kan, mo rí fídíò kan mo wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ mi ò lè fi hàn. Torí kò sunwọ̀n rárá bí wọ́n ṣe gbé òkú olóògbé Mohbad wọ́n ṣe gbé jáde. Wọ́n kàn gbé wọn ò gbé pẹ̀lú tọ̀wọ̀, wọn ò tọ́jú ẹ̀ bí èèyàn. Ẹ mọ̀ bí ìgbà tí kí èèyàn kàn gbé bí ìgbà tí èèyàn bá ń gbé ẹran ṣá, kò sunwọ̀n. Mi ò lè fi hàn. Mo kàn fi ihò yẹn hàn kẹ́ lè mọ̀ pé èyí tó ṣẹlẹ̀ nìyẹn. Ohun tí mo fẹ́ fàyọ ni pé ní òkè òkun wọ́n máa ń ní àwọn kiní kan bíi tape báyìí. Wọ́n máa kọ pé kí àwọn ọlọ́pàá ẹ má kọjá. Wọ́n á fi yí ibi tí wọ́n fẹ́ ṣe ìwádìí yẹn, wọ́n á fi yí ká. Kò ní sẹ́ni tó gbọdọ̀ kọjá ńbẹ̀. Ìkejì, wọ́n á ní ibi kan tó ń pè ní forensic tent. Tent yẹn á wá bo ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ yẹn á bò mọ́lẹ̀. Á bò gbogbo èèyàn wọn lè máa rí tó ń ṣe nínú ibẹ̀ yẹn. Ìyẹn ìkejì. Ìkẹta, gbogbo àwọn tó máa ṣiṣẹ́ yẹn wọ́n á ti kọ́ wọn bó ṣe máa gbé òkú pẹ̀lú ọ̀wọ̀. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹyọ tí a rí bí wọ́n ṣe gbé òkú Mohbad. Kò dáa rárá ni wọ́n kàn gbé bí ẹ mọ̀ kò sunwọ̀n. Ó yẹ ká kọ́ra wa ní àwọn ẹ̀kọ́ kéékèèké bẹ́ẹ̀ yẹn. Ìyẹn náà ni mo ṣe mú ètò ìwà. Mi ò fẹ́ fi àwòrán yẹn hàn. Kò dáa rárá ni. Mo kàn ní ká kàn mẹ́nù ba ọ̀rọ̀ yìí ní ṣókí. Kó jẹ́ ọ̀rọ̀ tá a máa fi ṣe ọ̀rọ̀ ìlọsíwájú nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà gan-an lápapọ̀ wa. Ká rí pé àwọn ẹni tó bá ti di olóògbé láti tọ́ gbé ara wọn pẹ̀lú ọ̀wọ̀. Ara nǹkan tí àwọn ẹ̀sìn Kristẹni àti Islam tí wọ́n kà wá kún bí ẹrú, bí ẹ mọ̀ servant, àwọn ọmọ ọ̀dọ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. I'm a servant to Jesus Christ, servant to Allah. Kíní kan. Ẹrú Ọlọ́run ni mí, ẹrú Islam ni mí, ẹrú Kristẹni ni mí, ẹ mọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kí a wá ka ara wa kún gẹ́gẹ́ bí èèyàn dúdú. Ìyẹn ni mo fẹ́ fàyọ. A dẹ̀ láti bẹ̀rẹ̀ sí ń ka ara wa kún. Púpọ̀ tó ń ṣẹlẹ̀ sí wa tó dẹ̀ ń dá oríṣiríṣi ìjà lẹ̀. Àwọn là ń mẹ́nu bà díẹ̀díẹ̀. Ẹ má bínú o. Ṣé rí bí báyìí? Ní òkè òkun lélẹ̀ yìí o. Ṣé rí kíní tó wà ńbẹ̀ yẹn? Blue yẹn, tent ni wọ́n máa ń pè forensic tent. Abẹ́ ibi tí wọ́n máa ti gbé máa ṣe àwọn ìwádìí wọn tí kò ní sí gbogbo ojú ayé tí wọ́n máa wò wọ́n báyìí. Kòrókòró tí wọ́n máa fíìmù tí wọ́n máa ṣe. Ẹ mọ̀ wọ́n á dẹ̀ tún ti kọ́ wọn bó ṣe máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé láti fi fọwọ́ láti gbé òkú yẹn. Wọ́n á ṣe é pẹ̀lú ọ̀wọ̀. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ wo àwọn tó dẹ̀ máa wọ ṣiṣẹ́ yẹn wọ́n máa wọ aṣọ funfun báyìí. Ẹ jẹ́ kí wọ́n bá lè rí kíní yẹn fi hàn yín. Mo fẹ́ kí ẹ rí kíní yẹn dáadáa ni ẹ má bínú. Mo fẹ́ kí ẹ rí dáadáa ni. So mo fẹ́ kí ẹ rí ibẹ̀ yẹn àárín yẹn dáadáa. Màá gbìyànjú. Ẹ wò mo fẹ́ kí ẹ rí. Mo kàn fi hàn wá ní ṣókí ṣẹ́ rí.
ṣe rí pé àwọn èèyàn wọ funfun bẹ̀ yẹn ṣe rí gbogbo wọn ó dẹ̀ lójú àwọn kan wọ dúdú àwọn kan wọ funfun ó dẹ̀ ní iṣẹ́ tán máa ṣe wọ́n ti kọ́ wọn ní gbogbo kinní yẹn so àwọn kan bẹ́ẹ̀ ló ṣe pàtàkì wọ́n ní kíní police tó lọ cross yẹn òun náà mo fi hàn yín sí yẹn kíní ìkẹta yẹn ni mi wàá fẹ́ fi yẹn ní nǹkan wàá fẹ́ hàn yín pé kẹ̀kẹ́ fi mọ̀ pé ṣe rí lè ẹ rí pé mo bò ó ni ṣe rí ibi tí wọ́n wà ń bẹ̀ yẹn ibi tí òkú Mohbad wà nìyẹn ṣe rí yàtọ̀ ẹ jẹ́ kí n fi lọ sí ẹ jẹ́ kí n padà ṣe rí bọ́n ṣe ti wá ń sè ẹ wo yàtọ̀ ṣe rí bẹ̀ yẹn wọ́n bo ibẹ̀ yẹn mọ́lẹ̀ ó yẹ kí wíwú nǹkan báyìí kó ti bo ibi tí wọ́n sì máa Mohbad sí nígbà tí wọ́n máa ṣiṣẹ́ ẹ̀ ní rí gbogbo eléyìí ìyẹn náà ń pè ní wọ́n fúnyàn ní ọ̀wọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ la fẹ́ kó jẹyọ nínú ìgbésẹ̀ wa ṣọ́rọ̀ mi yẹ yín ṣe rí forensic tech lẹ́ ń wò yẹn wọ́n tún ti fi police line ọlọ́pàá ẹ má kọjá kí àwọn èèyàn torí ṣẹ́rí tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tó máa jẹ́ pé tó lè wà lára Mohbad tí wọ́n fi mọ̀ pé nǹkan báyìí ló pa tí ẹ̀ bá tọ́jú gbogbo àárín yẹn gbogbo ètò sí ibi tó wà yẹn ó lè pé ibi táwọn ti gbé ń gbé yẹn wọ́n bà kíní ọ̀hún jẹ́ wọn wà nílé rí tí wọ́n bá ń ṣe postmortem examination wọn wà nílé rí so gbogbo kíní ṣe pàtàkì so lẹ́ẹ̀kan sí mo kàn ní ká fi eléyìí ṣe ọ̀rọ̀ sọ ni ṣọ́rọ̀ mi yẹn irú àwọn kan báyìí la fẹ́ máa rí kí a ní tent àwọn kan bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n máa ṣiṣẹ́ yìí ó dẹ̀ kàn kọ́ àwọn ọlọ́pàá wa ní bọ́n ṣe máa lo irú àwọn kan báyìí tí wọ́n máa ṣe nǹkan lọ́jọ́ iwájú kọ́ dẹ̀ nínú nǹkan báyìí torí bọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ṣe rí nísìn wọ́n kàn kò sí wọ́n sọ pé kọ́ lọ gbé òkú wọn jáde wọn lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ bọ́n ṣe ń fọwọ́n kan òkú Mohbad bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó yẹ pé wọ́n á ti tú àṣírí bó ṣe kú jáde àwọn yẹn lè fọwọ́ kàn wọ́n lè bàjẹ́ láì mọ̀ torí wọn ò kọ́ wọn bó ṣe máa gbé òkú ṣẹ́rí pé ó ṣe pàtàkì ká gbé òkú pẹ̀lú ọ̀wọ̀ àti iyì ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn kí Ọlọ́run fọ̀run kẹ́ Mohbad o ìyẹn là ní ká sọ ní ṣókí ṣọ́rọ̀ mi yẹn yín bá ṣe máa rántí Mohbad rẹ o súnrẹ́ o adẹ̀bà a tún kí màmá àti bàbá àti ìyàwó àtọmọ o ẹ kú àforítì lórí ọ̀rọ̀ nǹkan ìbànújẹ́ tí ó wáyé yìí àní rírú ẹ̀ mọ́ o a kí gbogbo ọmọ Káàárọ̀-o-jíire lẹ́ẹ̀kan sí ẹjọ́ bá wá ṣe ètò yìí ẹ bá wa pé season y ló ń kí látòrí Odùduwà TV Radio àtún padà wá láìpẹ́ yìí mo kàn ní kí a fi eré ṣe nǹkan tá a kọ́gbọ́n lórí ẹ̀ àwọn ọlọ́pàá ó yẹ kí ó ti di dandan báyìí tó bá ti di ibi tẹ́ pé èèyàn kan ti ṣaláìsí sí wọ́n máa kọ́kọ́ tó dẹ̀ pé ó ní ọ̀rọ̀ ìjàmbá nú ẹ̀ àbáwọn kan ṣe ibi sí ó yẹ kán kọ́kọ́ rí pé gbogbo ibi tó bá ti gbé kú sí yẹn bó jẹ́ inú mọ́tò ni o bó jẹ́ inú ilé ni wọ́n á kọ́kọ́ pa gbogbo àárín yẹn dé pé kí n tí ó bá kú pa yẹn kán máa lè wòrẹ́ kán máa lè rí ibi fipamọ́ sí ẹ̀ lè so wọ́n á lè ṣiṣẹ́ tó máa fi tètè mọ ohun tó pa onítọ̀hún ìyẹn náà ń pè ní forensic work tó ń ṣe tó máa wo gbogbo ẹ̀ tó máa yẹ̀wò dáadáa yékéyéké àmọ́ tí wọ́n bá ṣe ètò láti ní irú tent báyìí kán ní irú police line lórí cross àbí kán rí pé gbogbo mọ́tò ní tó bá jẹ́ ní mọ́tò náà wà ní kán bà mọ́tò yẹn kán sí ilẹ̀ kó má yẹ pé kó bá jẹ́ pé wọ́n nílé contaminate gbogbo nǹkan mẹ́rin ṣe pàtàkì kí àwọn ọlọ́pàá wá ṣe àádọ́dà kí wọ́n lọ gba training tá a mọ̀ sí àwòkọ́ṣe lórí àwọn ìgbésẹ̀ forensic láti ìbẹ̀rẹ̀ dópin láti ibi tó máa ti gbé tí òkú tó kú sí títí débi tó máa ṣe gbé kúrò títí débi tó máa ṣe examination ẹ̀ nínú láàbù wọn lọ́hùn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kan sí season one ló ń kí látòrí Odùduwà TV Radio kò ní sí wa kò ní rẹ̀ wá súnrẹ́ o Mohbad ẹ ṣeun lẹ́ẹ̀kan sí àtúnmọ̀ báyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí jẹ́ bá a máa subscribe sórí Odùduwà TV Radio kẹ́ bá a pín ètò náà ẹ ṣeun ẹ bá a subscribe sórí Odùduwà TV Radio 2 náà Odùduwà TV Radio Odùduwà TV Radio 2 lórí YouTube wa náà àti Citizen wa náà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àríjì báyìí lọ àtún padà wá láìpẹ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun olùgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.